This is the kind of motorway that we want to see in Yoruba land. A motorway that is durable, that is working, that continue to serve the purpose for everyone. This is Koiki Media bringing the world closer to your doorstep as we continue to ask for our right to self-determination. That right to be respected by the federal government, the international community, and we appreciate our leader, Professor Adebanji Akitoye, the leader of the Yoruba self-determination that wants the best for the Yoruba people and likewise the rest of those that have been kept together in what is known as Nigeria. Once again, Koiki Media bringing the world closer to your doorstep. Mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́ẹ̀kan sí pé àtúntò orí ètò wa tí a ti máa ń mú gbogbo bí kò ṣe ń lọ nílé àti lóko wá fún wa. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe ń wo mọ́tòwé yìí, irú àwọn ìgbésẹ̀ àti nǹkan tí a ṣe ń pariwo pé a fẹ́ gba ilẹ̀ wa kúrò nínú Nàìjíríà so that gbogbo bitumen ta ní òun la máa fi ṣe gbogbo títì wa láti connect gbogbo major highway wa láti Kwara State lọ sí Kogi State wá sí Ondo State, Ekiti State títí dé Ọ̀ṣun State, ká máa fi wọnú Ọ̀yọ́, ká máa fi dé Ogun State, ká máa fi dé Lagos State, tí connectivity máa wà láti connect gbogbo yàn tí ó máa gbé ní inú ìlú wa àtàwọn tó máa bá wa gbé. Gbogbo yìí la ṣe ń pariwo pé a fẹ́ kúrò nínú Nàìjíríà so that kí a lè ní future tí àwọn òyìnbó náà ní tí wọ́n fi ń rọ̀ ní economy wọn. Èní tí gbogbo wa ṣe mọ̀ pé tí a bá fẹ́ wà nínú Nàìjíríà ń hold wa padà sẹ́yìn, kò jẹ́ kí ìlọsíwájú tó wà fún ọmọdé tó wà fún àgbàlagbà. Lẹ́yìn náà bá wo gbogbo títì yìí, ara àwọn ìdí pàtàkì tí bàbá wa olóyè Ìgbòho tó ṣe ń sọ pé kí gbogbo ọmọ Yorùbá nílé lóko kó darapọ̀ kó dìde láti jà fún òmìnira ìran ọmọ Yorùbá láti lè dá dúró kúrò nínú ibi tí wọ́n pè ní Nàìjíríà. Ìwá tó ń fi àsìkò yìí mo fi ń rọ gbogbo wa pé ká lọ sọ̀pọ́tì YSDM www.ysdm.org. àwọn ni wọ́n ń ṣe agbátò bí gbogbo ọmọ Yorùbá ṣe máa kúrò nínú Nàìjíríà. Ẹ lọ ṣe contribution ti yín, ẹ lọ set up direct debit yín láti lè dá sínú ọ̀ràn míyàn ìyẹn security láti fi protect ilẹ̀ Yorùbá. Mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́ẹ̀kan sí pé a kú gbìyànjú, a kú bó ṣe lè dá, nítorí pé gbogbo káwa náà rí lélẹ́yìí tí a ti ń kígbe, a ti ń pariwo pé a fẹ́ dá dúró, a fẹ́ ní system tiwa, independent system tiwa tó ń ṣiṣẹ́. Koiki Media tẹ́ bá lọ sórí website wa www.koikimedia.com, gbogbo ń tẹ́ fẹ́ mọ̀ pátápátá ó ń bẹ níbẹ̀.